kí ẹ̀yin wa tẹ́ wà nílé lóko lẹ́yìn òde orúkọ tèmi Oyèpadà ni wọ́n wò ẹ wo níbi tí a wá yìí òun ni wọ́n pè ní National International Museum Park níbi tí àwọn ènìyàn tí wọ́n ti ń gbafẹ́ ní Sharjah International Park eléyìí la sọ fún àwọn ọmọ wa tí wọ́n wà nílé àwọn Yorùbá ti tàbí pé ó yẹ kí àwa náà kí a ní òmìnira ara tiwa torí pé nígbà tí a bá ní òmìnira ara tiwa náà ni pé a ó ní ìfọ̀kànbalẹ̀ láti lè ṣe tó wà torí pé níbi tí a bára dé àwọn Boko Haram wọn ò jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n lè mọ tí wọ́n pè ní àfẹ́ ayé mọ́ torí pé tí wọ́n bá jáde pẹ́rẹ́ ó ti di tí wọ́n ń gbé wọn ìdí nìyí láti pé kí àwa fún ara wa ká dúró ní ìṣọ̀kan ká ní òmìnira ti ara wa fún ara wa torí pé tí a bá ní òmìnira tí í ṣe ti Yorùbá nation a lè kó àwọn ẹbí àti àwọn èèyàn wa jáde ní àárọ̀ ni ní ọ̀sán ni ní alẹ́ ni tí ò ní nípa ara tí ò ní ní nǹkan nínú ara torí pé níbi tí a bá lọ ẹ̀rù nígbà pé bí wọ́n máa jí wa kó tàbí pé a ó bọ̀ sí ọwọ́ dánadáná níbi tí ò bá ti security ó náà ní irú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ wo bí tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí àti ará olówó àbí lónìí tí wọ́n ń jẹ̀gbádùn ara wọn ẹ wo àwọn tí a jọ wá ẹ mú wọn wúlọ kẹjẹ kájọ ṣẹlẹ̀ sí tirẹ̀ ẹ̀yẹ wá lọ wò ó àwọn tí a ń dá lára àwọn tí a ń ṣe ilé ìgbẹ́jọ́ náà ń lò fún ilẹ̀ Yorùbá torí pé ohun tí yóò ṣe wá láǹfààní tí yóò fún wa ní okun àtagbára láti lè gba orílẹ̀-èdè tiwa ní ayọ̀ àti àlàáfíà ó náà ní àwọn nǹkan wọ̀nyí ẹ wò ó wọn níbi tí ò bá ti sílẹ̀ ó náà ní a ti máa ń jiyàn ìjàkadì níbi tí ilẹ̀ fẹ̀ dé tó tẹ́jú ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ẹbí àtàrà wọn wá pẹ̀lú fámìlì wọn tí wọ́n ṣe níbi lónìí àwa àti àwọn èèyàn wa kódà tí wọn kì í ṣe lédè Yorùbá ó náà ní a jọ wá sí lónìí ẹ wò ó afẹ́ṣe fàájì wọ́n ti ń pè wọ́n fún mi pé oúnjẹ tí káwá jẹun ẹ̀yin náà bá mi kalẹ̀ wá wò ó ẹ̀rí gbogbo wa bí a ṣe ń jẹun tí à ń fi ayọ̀ àti ìdùnnú tí a kó ẹbí àti ará tí a kó wọn jáde eléyìí lọ́sọ̀kọ̀ láti fi wá lágbàáyé Yorùbá tiwa orílẹ̀-èdè Yorùbá òun náà ni a ti lè rú nǹkan báyìí tí a ti lè jẹ àǹfààní àwọn nǹkan báyìí torí pé orílẹ̀ tiwa gan ni tiwantiwa Yorùbá wọn ní àbísàǹtàtàn tẹni ni tẹni tí a bá gbólóde tiwa ọkàn wa Yorùbá ẹ wò ó àwọn àmì kájọ tẹ̀síwájú ẹ wá lọ wò ó àwọn èèyàn wa tí wọ́n bá jọ wá nìyí. Wow, you can see this all our families here. You play finish? Wow, thank you so much. Bismillah. Yeah, you can see. I need to go and take care of it. Oh, right. Kapan itu jadi, ini kan ya kita acara kita. Bami dia, kita belum melihat. Dan yoni, mungkin ini jadi. Manura, Manura Shah. Facebook. Rasha, पीछे वाला राइट है। रशा वाला कुकुम्बर वाला। रशा। बल किधर? दवाला। Eh nyawa. Aba mi ore. Ṣé ti rí báyìí níbi tí ò bá ti sílẹ̀ láti máa jiyàn jàkadì. Ó dá ká gbé ní ẹ̀rẹ́pọ̀ àti ìṣọ̀kan ilẹ̀ Oòduà ó ṣe pàtàkì. Oòduà á gbé wa o. Stop. Lo así, más para el líder. Ah, bismillah. Was it remove this, no? No. No. Sorry, gone. Yeah, here we are. Go to check inside. Let me bring it out. Yeah. Just need to put this one side down. This one side down like this. Yeah.
ṣètìlí báyìí àgbàdo òun náà ni àyàn jẹ yìí ṣètìlí báyìí wọ́n ní àjọjẹ ọdún bí ẹnìkan ò bá ní olùláṣẹ wò pé ó yẹ kí gbogbo wa ẹ wo àwọn èèyàn lájọ wá yìí àwọn nǹkan wọ̀nyí ló yẹ káwa náà ká nínú ilẹ̀ káàárọ̀ oòjíire tiwa ẹ rí mo ní kó jìnnà sí agbègbè international airport wọn ẹ wo aeroplane helicopter ìgbàlejò tí wọ́n ń lọ yìí ó yẹ kí gbogbo wa kájọ eré àwọn èèyàn lẹ́wọ̀ lọ́ọ̀kan yìí tí oníkálukú tí wọ́n kóra wọn jọ ní ẹbí ní ará ní iye kan ní ọba kan tí a bá ní ilé yìí ní ilẹ̀ Yorùbá tiwa ọkàn wa ò balẹ̀ àwọn ọmọ wo lè ṣeré jáde níjọ́ Sunday ní níjọ́ Friday ní níjọ́ Saturday ní láì ní ronúwò àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ò lọ kọjá inú ilé tàbí ibòmíì lọ àmọ́ tí a bá nírú àwọn nǹkan báyìí yóò fún wa ní àǹfààní láti lè jẹ́ kí àwọn ọmọ wa mọ̀ pé tí a bá kóra wa jọ nínú garden kan àǹfààní ló tún jẹ́ fún wa bẹ́ẹ̀ ibi tí àwọn ọmọ ti ń ṣeré òun náà ni ẹ ń wò lọ́ọ̀kan yìí ẹ wo àwọn ènìyàn ni ẹ ń wò yìí ó dáa kí a ní òmìnira ti ara wa ó dáa kí a ní òmìnira tí a mọ̀ sí orílẹ̀-èdè ti Odùduwà èyí ló lè fún wa ní ìfọ̀kànbalẹ̀ èyí ló lè mú kí a ronú wípé àwa gan ṣetán láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira ẹ̀rù ní máa bà wá níbo làwọn ọmọ wa ń ṣeré lọ kò sí national museum kan tí àwọn ọmọ wa ń ṣe lọ bẹ́ẹ̀ ni kò sí national park kan tí àwọn ọmọ wa tí wọ́n ṣe lọ́yẹ̀ pé kí wọ́n wà nínú ilé láti àárọ̀ títí di alẹ́ tàbí tí wọ́n bá tún lọ sí ilé ìwé àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ibi ni ìyẹn lè ṣeré lọ láfẹ́ nígbà tó bá kúrò nínú ilé ẹ̀ tó kó ìyàwó àtàwọn ọmọ ẹ̀ tí wọ́n jọ ṣeré jáde bóyá ń jọ Friday ní Saturday ní tàbí Sunday ní wọ́n nítorí pé kòtókòtó ti wo wa nílé káàkiri àti pé àwọn ìjọba tí a ní àwọn ìjọba tí ò bìkítà fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú àwọn ni wọ́n pọ̀ jù nítorí pé àwọn ọmọ wa get inside ní ọ̀pọ̀lọpọ̀ ó lè ló sì jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n ro inú kínú kí wọ́n ro èrò kérò ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọdé lónìí ni wọ́n ń sáré bó bá o pa nígbà tó yẹ pé ohun tí wọ́n ń lé kiri ohun afẹ́ ayé tó jìnnà sí ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ wo ẹ jẹ́ ká jà láti ní òmìnira ti ara wa ẹ jẹ́ ká jà láti ní orílẹ̀-èdè ti ara wa ìyẹn gẹ́gẹ́ ló lè fún wa ní ìfọ̀kànbalẹ̀ ló lè fún wa ní ìrírí ẹ̀rí ẹ wo helicopter aeroplane ló ń lọ yìí ẹ ti rí aeroplane ló ń lọ yìí ṣe ti rí báyìí níbo ibo ọmọ mi gan tí ò bá ti dẹ́kọ̀ kò rí aeroplane rí ẹ tún wo àwọn ṣé kí wọ́n máa ń pa àwọn ẹ wo àwọn ẹranko ni wọ́n tún ń ṣeré ńlẹ̀ yìí ẹ wo àwọn ẹranko ẹ wo kí láti máa ń pè àwọn ẹran àwọn ọ̀kẹ́rẹ́ àbí ṣé bá àwọn ọ̀kẹ́rẹ́ wo ẹ̀rí wọn àwọn ọ̀kẹ́rẹ́ lẹ́ ń wò ńlẹ̀ yìí ẹ jẹ́ kí n zoom ẹ̀ sí wọn kẹ́ ẹ rí wọn àwọn ọ̀kẹ́rẹ́ lẹ́ ń wò yìí àwọn ọ̀kẹ́rẹ́ ni wọ́n ń ṣeré yìí ẹ̀rí wọn ọ̀rọ̀ à ń ṣeré jẹ́ wọn ẹ̀rí wọn bọ́ yẹn ṣeré ẹ̀tún ra àwọn ẹyẹ bí wọ́n ṣe ń ṣeré wọn ń ta nílò nílẹ̀ Yorùbá ó ń ta nílò orílẹ̀-èdè Oòduà òun náà ni àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run yóò dẹ̀ ràn wá lọ́wọ́ Ọlọ́run yóò gbà fún wa yóò